sì ní jẹ́ sùn. Tibetan pera ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run àmọ́ kò rí ìran rere sí àwọn èèyàn rí yàtọ̀ sí ìran ikú. Tibetan ò ṣe ríran kó sọ ọjọ́ tí Olódùmarè ó gba Yorùbá nation fún wa. Tibetan ò ṣe ríran sí tálákà kó sọ pé ní ọ̀la Olódùmarè fi hàn án wípé yóò di bílọ́níà kó sì rí bẹ́ẹ̀. Tibetan ò ṣe ríran sí wèrè tó ọmọ rí rárá, aláǹgànná kó sọ wípé ẹ̀mí Olódùmarè ẹ̀mí Ọlọ́run sọ fún ẹ wípé ara rẹ̀ ó yá kára rẹ̀ sì yá bó ṣe wí. Ó ṣe jẹ́ wípé bí ọba bí ìjòyè bí olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ní ẹ̀mí burúkú máa ń rán ẹ sí kí ló dé. Ó ní wípé láàrin wákàtí 4 olódì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wàjà. Tibetan ó ti lé ní wákàtí 12 báyìí tí Prophetic rádaràda tó ṣe tó ti jáde o. Gbígbí báyìí lòkè Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wà. Ikú kan ò ní pẹ̀tà lójúran, nǹkan kan ò ní so Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Tibetan nínú iṣẹ́ wèrè tó tún rí nínú ìran àdánwò tó rí. Ó ní wípé Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ó ní wọ́n yọ tàbí kó sá lọ. Ta ló ń fi ìran òfò rán ẹ Tibetan? Àmọ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ lásán ká má máa ní mo wá láì ní ẹ́fídẹ́ǹsì. Ọba Àbàdàn máa kú in 4 hours time. Ó rèé ọ̀yá. Then Ọba Àbàdàn máa kú in 4 hours time. Ṣé gbọ́? Then Aláàfin ẹ jẹ́ ń tó padà. So Ọba Àbàdàn máa kú in 4 hours time. Ṣé gbọ́? Then Aláàfin ló dó sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ pósìtì ẹ̀. So Aláàfin wọ́n ti gbé pósìtì ẹ̀ wá. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ọba Àbàdàn máa kú in 4 hours time. Then Aláàfin ló dó sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ pósìtì ẹ̀. So Aláàfin wọ́n ti gbé pósìtì ẹ̀ wá. But the one they have now, what the Lord revealed is the wrong one. They are going to remove him. Or he run away. It's 2 things that will happen. Then they are going to sit down again and repeat the new Aláàfin. Ṣé ẹ mọ̀ pé ó ti sọ̀rọ̀ pé charity begins at home. When a councillor in Nigeria, tó bá yan councillor ní Nigeria ń sìn, tẹ́ bá ti fún lọ́pàá àṣẹ, òun náà fẹ́ ní dispatch rider, àbí councillor ni o. Then councillor dẹ̀ fẹ́ máa late dé party débi tí gathering bá wà, kán lè fi dààmú pé councillor ló ń lọ yẹn. Ẹ tàtà ló ń pè ní councillor. Kò ní mínì kò ẹni tá a yàn tó kó lọ ṣàṣojú wa. Not to drag too much, sir. In the front of this church, I was going in for service. Thank God I have my brother around there. That's Benga Sabi. So we want to do something. He's a member. So I said, Benga, do you see what happened? Oh, don't worry. Ọba Àbàdàn máa kú in 4 hours time. Ṣé ìgbó lórí burúkú? Then Aláàfin ló dó sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ pósìtì ẹ̀. So Aláàfin wọ́n ti gbé pósìtì ẹ̀ wá. Then 4 hours later, the Ọba Àbàdàn died. Then Aláàfin attended the funeral. So they were using talking drum. They were drumming for him, he was dancing. And it equal lepa. So people now brought Asabe video and put it by the two. That is this talkative prophet saying Aláàfin, what the people say, we go to sumo. Lẹ́yìn Ọba Àbàdàn, Olúbàdàn tó kú. And later, Aláàfin died. Wow. So when Aláàfin died, they were shocked. So the video went viral. My ears up out there, okay. The line thing, hello. Nígbà tó bá tó fẹ́ jẹ Aláàfin, kò sí kan tó bad, kan dọ́dọ̀ ru àwa. Psalm 105 verse 12 and 13.
only due to the fact that they few in numbers. He warned the king strictly about the prophet. Then when you look at 1 Samuel 16, 1 to 10, he says, sir, is it the whole of the children you have? Ṣé gbogbo àwọn ọmọ ẹ rèé? Ó wá ní òtì. Òkè wọ́n tí ò bá ti jẹ́ gbogbo àwọn ọmọ ẹ. Ọba ò sí láàrin àwọn tó jókòó yìí o. Ó wá lẹ́yìn ọ̀kan ló tún kù. Ó wà lóko. And the name is David. Oh, ó ṣe dárúkọ ẹ̀. Ó ní we will not sit down. We will not rest until he join us. He is the prophet. He is the king. Ó ló máa jẹ ọba yìí. Then òun ló fi jọba. So automatically, àwọn aláàfin, àwọn afọbajẹ, wọ́n ti try best. Wọ́n ti mú list jáde. Then kì í ṣe yìí Mákindé, ìyẹn ò kàn, eré àyẹn ò kàn. But this ló ti kàn ń. Pé òun lọ gbé bàbá Wándé wá, tó jẹ́ professor of Ifá, professor of this and that. But lay down rule ló ti wà. Àwọn tó yàn ti wà. Nínú wọn ti kú. I predicted 2 will die amongst the alphabet, and the 2 is already gone. So the Lord revealed to me, yes, all those ones. So now this very one that is there is the wrong laugh. They are going to remove him, or he run away. It's 2 things that will happen. Then they are going to sit down again and repeat the new Alafi. But the one they have now, what the Lord revealed, is the wrong one. Is what? Is the wrong one. And then when you look at what they call stubbornness, stubbornness is not good for anybody. At any junction, stubbornness is not what? It's not good. When you look at Proverbs 16, verse 28, then Romans 2, verse 5, then 1 Samuel 15. Then when you look at what happened in the book of Daniel 1, verse 8, Daniel 2, from verse 14, then Daniel 3, from verse 10 to the 8, then Daniel 9 and Daniel 10. He said, you have revealed to me what is going to happen. But now why is it delayed? Then in chapter 10, he said, Daniel, cool down. The very day you have made your request, I have attended to you, I have answered your request. So go and sit down. It was the devil that delayed. So that's what he said. So automatically, Aláàfin tó yàn yìí kọ́ ni the right one o. Ta ni the right one? Nìkan láti yan ọba tó yan ọba. Abacha ṣe gbogbo wọn ṣe. So the best of the governor is not enough. He should do more and listen to the voice of the people. And when you look at 1 Samuel 7 and 8, Samuel lọ bá Ọlọ́run ó sọ fún nínú àdúrà pé wọ́n ti reject àwọn ọmọ tí mo fi sí orí oyè. Then Ọlọ́run wá dá Samuel lóhùn ní chapter 8, verse 4 to 10. Ó ní Samuel lọ ṣe ìfẹ́ àwọn aráàlú fún wọn. Ọba náà fẹ́ fún wọn lọ́ba. Ó ní kì í ṣe wọn no disgrace. Èmi ló yẹ kí complain kì í ṣe wọn. So automatically wọ́n ṣe yọ àwọn ọmọ Samuel kúrò lórí oyè nìyẹn. So that's all. So question tó béèrè, Aláàfin tó wà ń bẹ yìí o, kì í ṣe the original Aláàfin. The original Aláàfin can come in the month of March or April. Torí wọ́n ti dàrú sí í sí. Then Bade Gẹ̀ṣin tó ń fẹ́ fi sí tẹ́lẹ̀. Ó ní nílé ìjì Ọ̀dùmàdà Fódìò. Ìyẹn làwọn Àtíkù fi tì lẹ́yìn láti rí gbígbà wọ Yorùbá lára. So òun ò lè wá mọ̀. He said I could cooperate pẹ̀lú the new one. Then ẹni tó yẹ kó jẹ Aláàfin, òun náà pè lẹ́ni ìtàn. Lẹ́gẹ́lẹ́gẹ́ dúdú wọn ti jẹ. Then South Africa ló ń gbé tẹ́lẹ̀. Fídíò yẹn ó wà ń bẹ nígbà tó kú ó ti predicted. Kò sẹ́lẹ̀ tó kàn mí bọ́dọ̀ ò lè ṣe. Amos 3:1-10. Ó ní Olúwa ò ní ṣe ohunkóhun láì fi hàn wòlíì. Then Deuteronomy 29:29. Only the hidden thing belongs to the Lord. Ohun tó bá ti fi hàn ti wà ní. Then he now said in the Deuteronomy 8:18, ó sọ pé tí wòlíì yẹn bá sọ̀rọ̀ tí ò bá ṣe, ó ní kì í ṣe láti ọ̀dọ̀ mi. So let us wait and see how it will go. It will play himself out. Kàn ṣe nǹkan tá lè ṣe. Ìṣẹ́lá kéèyàn nǹkan kú kíkan dìde. Tí wọ́n bá náà fẹ́ jọba ìlú kí ló ṣẹlẹ̀ sọ́ba ti bẹ̀ tẹ́lẹ̀. Ìṣẹ̀dá ó kú, àbò ń yọ, àbò ṣàárẹ̀, àbò lọ. Ẹ̀kọ́ dẹ̀ wá rántí pé èèyàn kan lè ṣe fọ́ọ̀mà.
èèyàn kan ò lè ṣe kí ni kò lè ṣe fọ́ọ̀mù èèyàn mẹ́rin kan kò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin so that's it. ẹ ṣe nǹkan bàbá wa Thanks, sir. nípa tó tó mi sà jẹ́ àwọn òjò wa lè kápá ìpani fi ṣe ètùtù àbí fi ṣe ọ̀rọ̀ làyè táwọn olóyìnbó pè ní bíṣọ̀pù kó kúlẹ̀ ó rọ̀ káàkiri bí wọn rí pápá ní wá. Thank you, sir. Àwọn Abẹ́òkúta àti àwọn Ìbàdàn. ibi tí mo fẹ́ lò nìyẹn. ṣé nígbà tí Tibetan tó ti wá rí wípé Olúbàdàn ìgbà náà ọba Adétúnjí pẹ̀lú kábíyèsí ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta tó ti wá lọ pìrìdíìtì Ọlọ́run fi hàn ọ́ wípé wọ́n á papòdà ọmọ tẹ́lẹ̀ náà ni wípé wọ́n sọ́kùn kékeré Tibetan Aláàfin ọ̀sánkún kékeré Olúbàdàn ọ̀sánkún kékeré àgbàlagbà ní wọ́n over 90 plus kí wá ni ó ṣe pìdíìtì pẹ̀lú mi ẹ̀mí ò ṣe fi hàn pẹ̀lú mi yóò kún July 1st kó o ti sọ fún mi. kí ló dé tí prediction rẹ ọ̀wá ìran rírìn rẹ prophecy rẹ kí ló dé tí ọ̀wá pé ọjọ́ báyìí òmìnira ìran Yorùbá yóò tó wọn lọ́wọ́. ọlẹ́nìkan ẹni ìtàn ibi tó o tó ti sọ̀rọ̀ tó o ti fi báàbù wáyà kọ́ra rẹ lẹ́sẹ̀ ó ní wípé kò sí ní tó burú nù kí wọ́n fẹ́ jẹ́ Aláàfin ká kọ̀ǹsọ́ọ̀tì irú yín. ṣọmọ àwa ti padà rí aláìsí ibi tó ń lọ gangan wípé àìpé ọjọ́kòó láti ní wípé wọ́n fẹ́ mú Aláàfin tuntun ìní tí ń dùn ọ́ ń bẹ̀ kọ̀ wá burú kọ̀ fàájà ọ̀bá yọjú sí gómìnà Ṣèyí Mákindé kó lóò láì díà ìsẹ́ẹ̀dì tó fi wá wí kótókòtó ń gbòòrò ẹnu wípé ẹni ìtàn kan mo rò pé ẹni ìtàn ló ti gbówó fún ọ. oní Lukman Gbádégẹṣin oní wípé ní ẹ̀jẹ̀ Usman Dan Fodio dákòjọ́ nítorí Ọlọ́run Tibetan ẹ̀jẹ̀ kí ni Olúwo ní lára ẹ̀jẹ̀ kí ni Ọọ̀ni ní lára ó yẹ kẹ́ ẹ lè máa yànnàná gbogbo àwọn nǹkan yẹn fún wa don't just pick your interest on one side and be telling us it is a prophecy no we are not going to take that. Ọlọ́run a máa fi iṣẹ́ jíjẹ́ a máa fi rán wèrè tí rìn lọ láàrin títì. It's not until tó o bá tó jẹ́ wòlíì ẹ gbọ́ àwọn wòlíì Ọlọ́run tòótọ́ wọ́n máa understand nǹkan tí mò ń sọ. Ọlọ́run a máa gbẹnu ọ̀mùtí láti jíṣẹ́ tó bá fẹ́ ràn yàn níṣẹ́. Èmi wá throw it to you prophet kí ni wọ́n ń pè é Tibetan wípé láàrin òru tá a wà yìí sọ́n ọ̀tọ́lá rí prọfẹ́sì pé màá dolówó tí àmọ́jì ò jẹ́ mi rí prọfẹ́sì wípé ìkànnì àwọn ọmọ tí ń tọrọ bárà lórí títì yẹn rí prọfẹ́sì wípé wọ́n ó dolówó lọ́jọ́ kejì tó o bá wá sọ then I will believe you tàbí kó rí prọfẹ́sì wípé àníṣẹ́ ní ọjọ́ báyìí oṣù báyìí àsìkò báyìí ọdún báyìí òmìnira ìran Yorùbá yóò di tí wọ́n kéde. ọ̀rẹ́ ṣetán ẹ pé bí ipò sí ni wọ́n máa ń rí. kí ló fà á? ẹ̀mí Ọlọ́run tòótọ́ ò sí lára yín Tibetan ó ti gbàgbé pé láàrin oṣù bíi mélòó kan sẹ́yìn náà ó ṣe prọfẹ́sì tẹgbọ́lọ̀ ní ọ̀jẹ̀ wọn lé ọ lóko ńgbà tó jẹ́ wípé rándanràndan lẹ̀ ń wí gbòòrò ẹnu. ìránṣẹ́ Ọlọ́run tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tí a bá fún ní ìran tó rí ìran wàláhì tàlá nítorí ọkọ máa wà lẹ́mìí rẹ̀ ìran tó o bá sọ ọ́ ta must have a solution. lágbájá ó kú Olódùmarè fi hàn ọ́
ẹ̀mí tí a tó fi wádìí rẹ̀ tó fi rí yẹn náà wá fi ẹ̀mí yẹn náà béèrè padà wípé kí ni lágbájá lè ṣe tí ò fi wá ní kú. Ìgbà náà ni ọ̀pọ̀ èèyàn lè wá pè ọ́ ní ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Tàbí kó give prophecy pé lágbájá ó kú o, kí o wá bi Olódùmarè léèrè pé kí ni ò ní jẹ́ kó kú, àbí tó bá kú kí ni màá ṣe tí èmi Tibetan ó fi jí. You know, you have given various prophecies. Àkọ́kọ́ èmi fúnra mi kọ́kọ́ gbà pé lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni ẹ́. Ìgbà tá a wá dé àwọn stéèjì kan mọ́ ní ṣe ìránṣẹ́ Ọlọ́run kankan, èmi gán súnmọ́ Ọlọ́run jù ọ́ lọ. Because àìmọye nǹkan táwa náà máa ń rí. While I was in detention in Abuja, mo bá ti ṣàdúrà lóru. I have witnesses. Tí n bá ṣàdúrà lóru, mo máa ń rí wípé ọjọ́ Monday la máa release wa ní detention. I can bring out witnesses. Alhaji Asekolowo is a living witness. So many people like that of the 12 of us that were in detention there, including Lady K. Wọ́n lè sọ pé Monday. Mo dẹ̀ tún rí wípé níjọ́ tá àkọ́kọ́ jáde, èèyàn 8 ni wọ́n kọ́kọ́ fi sílẹ̀, àjù 8 náà lọ́tọ́ padà filẹ̀. Ọjọ́ Monday náà wọ́n dẹ̀ fi wálẹ̀. Now what are you now saying? Damboro ba. That prophecy came to pass. Èyí tí Olódùmarè fi hàn èmi ńgbà náà nínú detention. Ó wá sí ìmúṣẹ. Gbogbo nǹkan tí wọ́n wá máa ń rí kò jọ bí ikú bí ìkọ̀ọ̀kan, àní ẹ ṣe ìríran sí tálákà. Àdánwò ló dé bá Nàìjíríà yìí. Ẹ ṣe ríran wípé tá a bá sì gbá báyìí, àbá ṣe báyìí, àbá rìn báyìí, nǹkan dẹrùn fún mùtúmùwà. Ẹ ṣe rí bẹ́ẹ̀. Kí lẹ̀ ń ta àwọn èèyàn fún? Prophecy, ìríran èké, ẹ ti fi da ọ̀pọ̀ ilé rú. Ẹ ti fi da ọ̀pọ̀ mọ̀lẹ́bí rú. Ẹ ti fi da ọ̀pọ̀ ìlú rú. Kí ló dé? Pẹ̀lú fake prophecy. Àká prophecy ńgbà náà, Tinubu ò ní wọlé, Àtíkù ni ó wọlé, Peter Obi ni ó wọlé. Ẹ lè gbọ́n bí Ọlọ́run, ẹ ti lè mọ̀ bí Ọlọ́run. Ìtọ́lọ́ ń bá fẹ́ kẹ́ ẹ rí lè yàn lẹ́rìí. Èèyàn ọba àdárúgbó chọ́ọ̀chì kó kú orí ìrun. Wàláì tàláì, ó lè jìnnà sọ́lọ́run rere. Yàtọ̀ sí pé lómi ń lọ rèé wẹjú. Ọ̀pọ̀ yín tẹ̀ ń kọ̀ndẹ́ẹ̀mù ìṣẹ̀ṣe. Àtàfáà mi àti pásítọ̀ mi tẹ̀ ń kọ̀ndẹ́ẹ̀mù ìṣẹ̀ṣe. Ẹ mọ̀ ń lọ rèé gba tìró lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe. If you are now condemning the Ifá divination, wípé ọ̀nà tí Ifá gbà mọ́ Aláàfin tuntun, ọ̀nà èrú ni, ẹni ìtàn kan jọ́dọ̀rí ọlọ́sẹ̀, ẹni ìtàn wà ní àwọn ọmọ ọba. Ẹ máa tara rẹ, ọ̀wá ń sọ pé March. Jẹun wò ná, if I'm not mistaken. Òní March. Ìgbà dé Aláàfin, tọ́lá Aláàfin ti bẹ́nu pẹ̀bí báyìí. Ìgbà dé Aláàfin yóò máa wáyé ní, I think it's April 4, let me check. A máa mọ̀mú lòmú. Ìgbádé Aláàfin tuntun yóò wáyé ní maybe it is April or jẹun wo mọ̀ ń wá lọ́wọ́ ni o. Mo fẹ́ wo ìgbà tó máa jẹ́ tálààfin ọgbàdé tí a ka ìlò sí
tó sọ̀lù sílùú ń bàdí ó lẹ́ni tí ń bẹ lórí oyè sẹ́ni tí ìlú fẹ́ ẹni tí bẹ̀ tán ta ni ìlú fẹ́ ta nínú Olódùmarè dùn sí sẹ́ńgbà tí ọba tí ẹ wọ Ọ̀yọ́ sáràlú ọ̀jáde ni ó ń béèrè o sáràlú ọ̀jáde tẹ́ bá ti wá ka nǹkan lórí ayélujára tẹ́ bá ti ka nǹkan lórí ayélujára ẹ wá gbé bọ́ta ẹ lẹ́ fi ríran ṣé torí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́mèsì àti gómìnà lẹ́yìn fi wá wò pé jẹ́ ń lo avenue yìí jẹ́ kí n sọ pé Ọlọ́run sọ pé ẹ máa tanra yín o ẹ ṣe kí ni ẹ máa múra yín mọ́gàn April 4 Ìlàjà láàfin ìní bàbá Òwúyè lágbàdédé wọn lórí ní gbàgede onítítì máàcì Aláàfin tuntun ọ̀jáde ṣe rí pé tíbẹ̀ tán ṣe rí pé òkú ìgbẹ́gbà ni ẹni tí ọmọ ń tọkàn ṣe rí pé kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ and again I'm putting it straight to you I'm challenging you mo ń challenge the spirituality in you síbẹ̀ tán sọ tí ó ṣẹlẹ̀ sí mi lọ́túnla jẹ́ ń fún ẹ ní gáàpù ọjọ́ kan today is Tuesday òru Tuesday láwàyé now síbẹ̀ tán sọ tí ó ṣẹlẹ̀ sí mi ní ọ̀la Wednesday àbí tí ẹ bá ń sún jọ́jọ́ bíi Thursday sọ tí ó ṣẹlẹ̀ kọ́ sọ síta kí gbogbo ayé ọgbọ́ Adémọ́lá ọmọ Omíyalé mọ̀ ń jẹ́ sọ síta pé Omíyalé o ntí ó ṣẹlẹ̀ rèé kí n wá rí i kébì gẹ́gẹ́ fúnra mi wá publicize ẹ̀ káwọn èèyàn wá rí kó ṣẹlẹ̀ ń tòótọ́ tó bá ti ṣẹlẹ̀ èmi gan bẹ̀rẹ̀ sí ní kéde rẹ pé wòlíì Ọlọ́run ni Tibetan má sì lọ rèé tẹnu bọ àfọ̀ṣẹ́ o má lọ tẹnu bọ àfọ̀ṣẹ́ náà yàrá kó máa fi bá mi sọ̀rọ̀ ó dòódì o eégún náà wọ́n ń gbé eégún lé wa o a sì ń bọ èṣù àwẹ̀lé kò lè ràn mí ẹni ló kú lọ́run tó ní bàbá tó níyà nǹkan sọmọ ò sí lé o nǹkan sọmọ níyà ní bàbá lọ́run Tibetan I challenge you ṣé ń tí mo sọ ẹ má jà máa fi rúdurùdu bò àwọn èèyàn lójú all in the name of religion all in the name of prophecy máàcì ló ní á fún ọ̀dà pé wọ́n yan Aláàfin tuntun tí wọ́n tá a bá rá Aláàfin tuntun ní máàcì Tibetan orúgi oyin ó ṣe kí ni ìwà sọ̀rọ̀ sọ́bọ̀tò asọ̀rọ̀ sọ́bọ̀tò lásán ni ọkọ̀ sẹ́mi kankan torí pé o ti wá prophesize wípé Olúbàdàn ọba Adétúnjí ọ̀wàjà máa múra rẹ̀ ṣeré o prophesize gbogbo ayé mọ̀ pé kábíyèsí ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn pé kábíyèsí ń ṣe àìsàn ráńpẹ́ àìsàn bí ọjọ́ bíi mẹ́ta o prophesize pé ikú bàbá yèyé ọ̀wàjà gbogbo ayé ló mọ̀ pé ikú bàbá yèyé lọ rèé gba treatment dákọjà torí ọlọ́ọ̀ Tibetan sọgbó ti sọ àwọn prophesy kan náà sẹ́yìn wàláì coincidence lèmi ń ka prophesy rẹ kún o wípé sábàbí lásán ẹni àmọ́ lórí eléyìí tó sọ ń pa Láàfin ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé à ń retí o
ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn. ọ̀rọ̀ tó sọ ga wípé ọba Lukman Gbádégẹṣin Ọlọ́dìgbòlù ọyẹ wọn sù rẹ ni tó ní kẹ́ ẹ̀jẹ̀ wọn relate mọ́ ti Usman Dan Fodio ọyẹ wọn sù rẹ yes ìránṣẹ́ Ọlọ́run ti ń wí kóbokòbo oríṣiríṣi ìran náà ló ti rí sólóyè Sunday Igboho Òòṣà ìgbà kan ọba má gbàgbé o Tibetan oníbọ́lóyè Sunday Igboho Òòṣà bá wá sí Nàìjíríà wọn ò mú ọmọ sòkú ìyá rẹ̀ nǹkan kan ọmọ ṣẹlẹ̀ ọgbọ́n májàsọ́lá Àdìsá sòkú ìyá ẹ̀ tí lù tí fọn náà fi kí káàbọ̀ nǹkan kan ọmọ ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ máa ń tan àwọn èèyàn náà kí ló dé tẹ́ ẹ jẹ́ lẹ́tàn ìgbésí ayé yín ṣe kún fẹ́ tàn báyìí dẹ́gbà ìgbọ́n rẹ̀ mi tẹ́ bá gbọ́ voice mi ẹ́ rí pé kàtà ń ṣe mí bọ́ bí mo ṣe ń gbọ́ prophecy yẹn inú ń bí mi if you can prophesize on Yoruba nation and give us the accurate gbogbo yín náà lẹ́ ń sọ wípé ìmọ̀ sí Olódùmarè ìní mímọ̀ pè fún Yorùbá nation tá à ń pè fún now ẹ bá Olódùmarè yẹn sọ̀rọ̀ yẹn prophet Tibetan bọ́lódùmarè sọ̀rọ̀ yá mọ date yá mọ àkókò yá mọ ìgbà yá mọ oṣù yá mọ ọdún. ẹ bá ti lọ rèé lo ìṣíjú tẹ́ ń rí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀yin náà bọ́ ta ẹni ò sí bẹ́ẹ̀ ṣe rí. Why is it that all your prophecy are always on social media? kí ló dé dáa pé gbogbo ìgbà wọn máa gbé kámẹ́rà wá sí yín lẹ́nu bí ẹ máa sọ̀rọ̀ prophecy social media prophecy kí ló dé tí ẹ rí ìran tí àwọn èèyàn sáré kọ́lẹ̀ tí fídíò rẹ̀ tí wọ́n ní gbé síta tí ó wàá ṣẹlẹ̀ tàbí wọ́n ní Prophet Tibetan mà sọ bẹ́ẹ̀ àwọn ọmọ níbo ló ti sọ tí fídíò rẹ̀ ó wà ṣẹ̀ṣẹ̀ jáde wáyé tó jẹ́ pé fúnra yín lẹ́ máa ń pe àwọn tí ó bá yín gbé prophecy sórí YouTube torí owó ẹ wà máa kóòtù Bíbélì ẹ̀yin yìí náà ni àìmọye ọmọ lẹ ti sọ fún pé ìyá rẹ̀ àjẹ́ ni àìmọye ọkọ lẹ ti sọ fún pé ìyàwó rẹ̀ ló ń ṣe àìmọye ìyàwó lẹ ti sọ fún pé ọkọ rẹ̀ ó ń fi ọlẹ̀ ẹnu rẹ̀ èsògùn owó ni ńgbà tó jẹ́ wípé ẹ ṣàfẹ́ wí nǹkan kan kẹ́ ẹ lè popular ẹ fẹ́ wí nǹkan kan káyé lè rí i pé ẹ ń wí nǹkan. èmi ń rọ̀ yín ni o mọ̀ ń bẹ̀ yín ni o ẹ lọ rèé stop ṣe bẹ́ẹ̀. ẹ pàrọ̀nù yín ẹ pọ̀dọ̀fin ẹ má sọ Christianity lẹ́nu. àti ẹ̀gbọ́n ti irú mufti Ìwó tá a mọ̀ wípé tí wọ́n bá ti wégbó fún wọn lórí tí wọ́n máa ń fa dísù. tẹ́yìn náà tó ń mogbó ni Tibetan. àbẹ́ ń fa skúṣìsì. ṣé bankítèèlì ẹ̀yìn ń mu ni tẹ́ bá ti fa bankítèèlì àbẹ́ ń mú gbogbo ẹ̀ yóò tán ẹ máa rí ìran tí ọ̀yẹ́ kẹ́ ẹ rí. wọ́n yan Aláàfin mi march wọ́n á bá wa yàn án wọ́n á kéde Aláàfin tuntun fún wa. àwọn tọ́rọ̀ kàn gan wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ Ọ̀yọ́mèsì ti yọjú sáláàfin tuntun kí wàá ń tiẹ̀ Tibetan. If you hate Governor Seyi Makinde, hate him. No one is disturbing you from that, but don't attach it to prophecy. Don't attach it to prophecy. Ẹ má gbé ìrankíran ẹ má gbé fún wa lẹ́ẹ̀kárọ̀ òjìrè. ẹ má ṣe kíni ẹ má gbé ìrankíran ifá tá à ń lò yẹn iná tẹ́ wa lọ́rùn. Kùránì gan sọ pé Sẹ̀tíhù ni ifá. ẹ gbọ́ Jésù gangan náà ó ní àwọn amòye olùtọ́nisọ́nà ilẹ̀ Yorùbá ìní Ifá ohun Ọ̀rúnmìlà. Ifá
ẹlẹ́rìí ìpè atórí ẹni tí ò sunwọ̀n ṣe. wá ní wọn bá kọ́ńsọ́ọ̀tì yín ká tó jọba ẹ̀ ọ́ sọ̀bi tó ń dùn ẹ́ ni ká wá gbowó fún pásítọ̀ lórí ipá jọba Tibetan bẹ̀rù Ọlọ́run ò ní bẹ̀rù Ọlọ́run kankan. àjọba ti kàn ọ̀rọ̀ church ó ṣe kan ọ̀rọ̀ church sálẹ́lúyà là ń ké ní pẹ̀bí ni ìpèbí sálẹ́lúyà là ń sọ ń bẹ̀. ọba Akeem Abímbọ́lá ti wọ̀ pẹ̀bí wọ́n á jáde ń bẹ̀ láyọ̀ wọ́n á gbádé orí adé Ọ̀rànmíyàn wọ́n á dé kò sì ní sìn yẹn kan àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayélé lọ́wọ́. April 4 gbogbo wa láwà lọ́yọ̀ọ́ kàtígórì kan náà ní Tibetan àti àwọn mufti Ìwó kàtígórì kan náà wọ́n wà àwọn aláìmọ̀ntọ́kàn ni. Stop ṣe bẹ́ẹ̀ o ẹ máa rí Prophetic gidi ẹ lọ prophesize wípé Yorùbá nation o by this time next year a ti wà ní orílẹ̀-èdè wa if you prophesize that and it comes to pass ó di ń táwọn èèyàn máa bọnu síbẹ̀ tán gbàgbé bọ̀kàkà ká ṣe gbogbo èèyàn ìran dáadáa lẹ̀ ń rí. ẹ wo kábíyèsí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ìgbà yín á tù wá lára gbogbo ọmọ Ọ̀yọ́ ti ń dunnú sí yín yes gbogbo àwọn tí inú ń bí wọ́n ti ń jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ àní rí dààmú nílùú Ọ̀yọ́ ẹni bá ro aburú sí ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé aburú ọmọ bá tìrantìran ẹ ń bá ro aburú sólóyè Sunday Ìgbòho ṣá aburú ọba. bára mi ò ṣe yá mo tó ń fọ̀ sára mi because we must always speak the truth. ẹ lè bà nǹkan jẹ́ máwọn èèyàn lára náà. If you see comments lórí social media nípa yín Prophet Tibetan kẹ́ ẹ sọ̀rọ̀ mí ìga ayé ò ní gbà yín gbọ́ mọ́ náà bá ti rí bí oníkóbokòbo ni yín. oríṣiríṣi ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ ti ẹ̀ wá wà báyìí ìránṣẹ́ Ọlọ́run trophy ìránṣẹ́ Ọlọ́run Heineken ìránṣẹ́ Ọlọ́run Goldberg bá a ṣe láwọn àfáà kúrékúrè aláwọn pásọ kẹ̀bẹ̀ǹkúrì àwọn Olúwa sọ pé lórí irọ́ àwọn ìránṣẹ́ èṣù tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àwọn àfáà ńlá tó ń pera wọn láàfáà Ọlọ́run ó wà nínú ìṣẹ̀ṣe náà bẹ́ẹ̀ àmọ́ àṣírí toníṣẹ̀ṣe àtètè máa tú torí pé Ifá ò fèké Ọ̀rúnmìlà ò fẹ́rọ́. mo sọ yìí mo dúró náà o torí àsọjù ọ̀rọ̀ ní bíjà alẹ̀ èyí tí mo sọ yìí mo rò kó ti yé yín dáadáa. ẹ̀yin tẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi pé kí n tọ́jú ara mi ẹ ṣé o I really appreciate you all. àìsàn ó kéré ó tóbi Olódùmarè kò ní fi dán wa wò omi ara wa iṣan ara wa Olódùmarè ò ní fi dè wá mọ́lẹ̀. And don't forget to always support me. I need your support financially, spiritually. Yes. Tọrọ kọ́bọ̀ tẹ́ bá ń fún wa inú tí a náà máa ń dùn sí. Ẹ jọ̀ọ́ 09036 371643 09036 371643. Message me, ask for my account, pray for me. Gbogbo tẹ́ ẹ bá fún wa àmóore ẹ̀yin náà láti ń jẹ tipẹ́tipẹ́ ká rówó ṣe dátà káwa náà rówó ra gàrí
kórí ọ̀fọ̀ wa ká rówó ra paracetamol ẹ̀yin là ń jẹ ẹ̀yin la nígbàgbọ́ nú ẹ̀ lóòótọ́ Olódùmarè ló yẹ kéèyàn gbẹ̀mí lé bọ̀ ẹ má jẹ́ ń tàn yín Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ látòkè wàá ràn èèyàn kankan lọ́wọ́ o èèyàn ni ó ràn. ẹ má jẹ́ ó dìgbà tá a bá wá kú tàbí tá a bá ń ṣàìsàn tá a lè dìde láwọn ẹsẹ̀ mọ́ tọrọ bárà fún wa. ẹ dákun ẹ máa kún wa lọ́wọ́ 09036 371643 àyíṣì rìn kórí ọmọ mi gbogbo ẹni abáṣẹ pátápátá látàrí ọ̀rọ̀ sísọ àbí látàrí ìwà kan ẹ dáríjì wá. a lè dín ẹyin láì fọ́ ẹyin. bẹ́ẹ̀ bá ti wá ń ṣẹlẹ̀ ẹ máa rántí àdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run tó ní pé dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. bàbá wa tí ń bẹ ní ọ̀run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe ń dáríjì àwọn tó ń ṣẹ̀ wá. má fà wá sínú ìdánwò. bàbá wa tí ń bẹ ní ọ̀run fún wa lóúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. àbí mọ́ dáadáa jàre ẹ sá ti gbà bẹ́ẹ̀ àdúrà bàbá wa ọ̀run mo fẹ́ kà. ẹ̀yin kìrìsìtẹ́nì àti yẹyin so anybody tá a bá ṣẹ̀ ẹ dáríjì wá ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ máa ràn wá lọ́wọ́ 09036371643 WhatsApp ask for my account number even if it is ordinary 1,000 naira I will appreciate it. Thank you so much. God bless you. You can do that for me. I will appreciate it also. But gbogbo ẹ̀ ní ọ̀dà Lagbara lọ́hùn. Ojú tá a fi ń wò mí ò ní fọ́. Etí tá a fi ń gbọ́ mi ò ní di. Èmi ní máa wá sórí àga láti sọ̀rọ̀. Ẹ̀yin náà ní máa bá ojú tá a fi ń wò mí kò ní fọ́ láéláé. Ẹrù tí abiyamọ kì í tún wò. Lágbára lọ́wọ́ Olódù tó máa rè. Wọn ò ní gbé ká yín mọ́lé. I really appreciate every one of you. Mo dẹ̀ kí bàbá mi Àdìsá ọmọdé ẹ mọ́. Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. Lẹ́tẹ̀ntẹ́ ojú tó lé ojú tó ko. The baby of Yorùbá nation. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ròdàdó Wọn ò bàbá ní fẹ́ Ṣàbí. lomi ṣe mí. Thank you so much for always being there. Èmi gangan ní èmi. Thanks for Wọn ò ní always fẹ́ playing the lomi fatherly ṣe mí ẹ role. wá raṣọ. Thank you. Aṣọ ni mò ń tà. God bless you. Tọ́ba ní Yorùbá kí ló nation, tà? no going back. Aṣọ ni mò ń tà. Ẹ wá raṣọ o lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation. Àwọn senator wears wà. Mo ní àwọn agbádá tẹ́lẹ̀ lọ sí party ẹ̀yin dádì. Mo ní àwọn white senator. Mi lágbádá white o. But mo ní àwọn senator white colour different colour. Tó jẹ́ pé ní party tẹ́ bá lọ fìlà tó bá mú bẹ́ẹ̀ ẹ̀yẹn ṣáà ti ṣe kí ni ẹ ti rọra gbélé let's go there ẹ lọ party nìyẹn ẹ ń ṣe kí ni mo pè ẹ lọ sí party nìyẹn irú aṣọ wo lẹ fẹ́ ẹ̀yẹn ṣáà ti sọ fún Lady K ṣé long lẹ fẹ́ ṣé 3/4 ni ṣé ìtọ́kọ́ṣẹ́ sí ni ẹ jẹ́ mú ìtọ́kọ́ṣẹ́ sí wa bó mo tó sí o mo ń bọ̀. Mo ń bọ̀. Mo lọ́wọ́ aṣọ tó fine gan tó mú yes. Anyone tẹ́ bá ti fẹ́ ẹyẹ ṣáà ti pè mí. Mo lọ́wọ́ aṣọ tó kóṣẹ́ sí bó mo tọ̀ wọ́n aṣọ yìí sí báyìí. Mo lọ́wọ́ aṣọ tó kóṣẹ́ sí tí bá rí yẹn jẹ́ kí n tún fún àwọn mìíràn yìí. Ok mo ti rí lára ẹ̀ mo ń bọ̀ máa wá fi hàn yín sí. Ọjà kún bíbá yìí a manage ní àkọ́kọ́ wọn jọ ni. Ìmí báyà máa wá kọ́ ló ń ṣàánú. Ẹ wo aṣọ yìí ẹyọ̀kan tó kù lélẹ̀. Ẹyọ̀kan tí design kù ni. This is the last one for this cloth. The last ẹyọ̀kan táṣọ iṣẹ́ kù lélẹ̀. Inú 10 pieces out of 10. This is the only one tó ṣẹ́kù nínú aṣọ yìí. Ẹ̀yin tẹ́ bá ní ẹyọ̀kan igbe èèyàn kan ti béèrè ẹ̀ tí mo ló ti tán.
mo ẹ̀ṣẹ̀ wá rí níjọ́ wo ń bì báyìí ni mo ẹ̀ṣẹ̀ wá rí láàrin aṣọ mo ní wọ́n dẹ̀ ti béèrè aṣọ ẹ̀ tí mo níwẹ̀ ti tán. So in case ọlọ́lẹ́ni kó jẹ́ pé ẹni tó béèrè ẹ̀ ó máa wo program yìí òun nìyí mo ti padà rẹ́yọ̀ kan tí mo ló ṣẹ́kù. So ṣòkòtò ẹ̀ ní leggings ni òun nìyí àwọn stretch leggings ni bó ṣe máa bá kú ní òun ni máa fi sórí áńgà gọ́ǹsì so that má lè máa rí. So òun nìyí ẹ̀yin tẹ́ bá fẹ́ aṣọ kún bíbá lóríṣiríṣi ẹ̀wù eléyìí náà báyìí sí ṣòkòtò àtẹ̀wù lélẹ́yìí náà ṣòkòtò àtẹ̀wù mo tẹ̀lé àwọn ṣòkòtò àtẹ̀wù yẹn lóríṣiríṣi tó pọ̀ dáadáa èyí tẹ́ bá ti fẹ́ ṣòkòtò àtẹ̀wù yẹn wà lóríṣiríṣi design ẹ wò ṣòkòtò àtẹ̀wù lélẹ́yìí náà ẹ wo bó ṣe rí ṣòkòtò àtẹ̀wù ni another one tún wà o another design mo ní ìtápẹ́ ògùn tó yìí mo ní ìtápẹ́ ògùn so wọ́n wà lóríṣiríṣi òun nìyí ìtápẹ́ ògùn lélẹ̀ no ìtápẹ́ ògùn lélẹ̀ small money mo dẹ̀ ta wọn ẹ bá mi share program yẹn jọ ẹ ní dààmú òun ni ṣòkòtò àtẹ̀wù another colour tún wà ẹ wò bó ṣe máa rí lára nì ẹ jẹ́ ń gbé mo pé wá ṣẹ́tìrí òun ni mo pé wọ̀ ẹ̀ òun ni another colour tún wà yàtọ̀ sí these two colour another colour tún ṣe kí ni ó tún wà available yàtọ̀ sílẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ another design tún wà yàtọ̀ sáwọn eléyìí mo tún láwọn another ones èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ́ ṣáà ti pé Lady K Ìfẹ́ Olúwa show aṣọ kún bí lóríṣiríṣi mi ò kí mọye tí máa display eléyìí báyìí sí tí mo ní fẹ́ fi hàn yín wọ́n kóṣẹ́ sílẹ̀ ni àǹkárá tí wọ́n kóṣẹ́ sí ni ṣẹ́tìrí ẹ wo iṣẹ́ yẹn bó ṣe ta lẹ́nu ṣẹ́tìrí aṣọ yẹn dẹ̀ lẹ̀ ó cool ó lẹ̀ dáadáa lọ́wọ́ ó cool so èyí tẹ́ bá ti fẹ́ yín ìyá mi ẹ̀yin bàbá mi ẹni nìkan ṣayé yín o ẹni wàkísà kẹ́yìn aṣọ ẹ jọ̀ọ́ patronize ọmọ yín o ẹ wá bá mi rajà ẹ jọ̀ọ́ o ẹ wá bá mi kó tẹ́ bá ra púpọ̀ mo máa dín yín bẹ̀ gbogbo àwọn tó ra púpọ̀ àwọn tó ra 5 7 mo ń reduce price fún wọn kódà owó shipping gan mo ṣe ní 30 bí 50 dẹ̀ lẹ́ ń pè mo ń ṣe owó shipping gan ní 30 fẹ́ lómi tó bá ra tó pọ̀ dáadáa mo ń reduce owó shipping fún wọn àjọ pin san ni so ẹ wá bá mi rajà owó shipping ò dẹ̀ wọ́n kò wọ́n rárá small money òun ni so ẹ pè mí kẹ́ wá patronize baby yín baby of Yorùbá nation Lady K Ìfẹ́ Olúwa show èmi gangan lèmi wọ̀n nífẹ̀ẹ́ lómi ṣe mí o lọ́lẹ̀ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi jewelries wà African food wà gbogbo nǹkan lóríṣiríṣiríṣiríṣi mélòó lẹ fẹ́ ẹ sọ pé bá ṣe fẹ́ sí mo wà available fún yín bí báyìí ẹ nídà ti ṣe wàhálà kiri kẹ́ tó wọṣọ ẹ nídà ti kú máa wọ̀nà pé àwọn disappoint yín ìbàjẹ́ lace lẹ́fẹ́ mo ní lace àtàkárà ó wà aṣọ òfì ó wà damask tó ń lò sí láwọn fine colours ó wà so bó ṣe jẹ́ nìyẹn lágbára Ọlọ́run ní wàkísà kẹ́yìn aṣọ ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́ tán notification bell yín ire o.